Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní security officer èyí tí ó wà ní Lẹ́kì tí kábíyèsí fáyà wọ́n ló ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o. Wọ́n ló ti bẹ̀rẹ̀ sí wíjọ́ o. Wọ́n ló ní pé òun kọ́ ni òun allow àwọn tó wá gbé ìkòkò tán wá rí ìkòkò sí inú Lẹ́kì mansion o. Wípé òun ò mọ nǹkan kan nípa ẹ̀ o. Pé àtìgbà tí kábíyèsí ti háyà òun tán ti fi òun síbẹ̀ ni òun ti ń ṣe ojúṣe òun gẹ́gẹ́ bí security officer. Ó ní píríọ̀dù tí àǹtí wa Aro wá tó kó àwọn ọkùnrin méjì kan wá. Ó ní ọjọ́ yẹn ló máa jẹ́ pé torí àwọn méjèèjì ṣe ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ náà ní àwọn fẹ́ lọ tọ̀. Wọ́n ní àwọn fẹ́ lọ tọ̀. Wípé wọ́n dẹ̀ wà ní ẹnu gate for 5 hours. Wípé ọjọ́ yẹn ni kíní yẹn máa ṣẹlẹ̀. Wípé torí owó ò gbọ́ bí wọ́n ṣe gbé ìkòkò yẹn wọlé bóyá wọ́n gbé sínú báàgì ni o. Wípé kò yé òun. Wípé ṣùgbọ́n wípé òun ò ní ever gba àbọ̀dè fún kábíyèsí. Wípé nítorí pé àtìgbà tí kábíyèsí ti tán ti háyà òun lòun ti ń ṣe dáadáa láti protect Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ wọnú gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Yorùbá ni à ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Politics wa máa ń sọ ní ọjọ́ Saturday àti Sunday àti royal gist àti celebrity gist láti Monday títí di Friday la máa mú wa. À ń ṣe advert lórí channel yìí lọ́rọ̀kọ̀ òjọ̀kan ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Àwọn advert wa ọjọ́ Saturday la máa mú wá fún yín. Ẹ máa rí ní inú àwọn gist wa. Ẹ̀yin èèyàn ilé ó lágbára o nígbà tí a gbọ́ pé security officer tí kábíyèsí fáyà ó ka àǹtí wa Aro. Ó ní ìgbà tí wọ́n wá òun ní kíní yẹn máa ṣẹlẹ̀. Wípé nítorí pé wọ́n kó àwọn ọkùnrin méjì wá. Wípé àwọn ọkùnrin yìí wọ́n dẹ̀ jókòó sójú kan pé ṣe ni wọ́n ń lọ lẹ́ẹ̀mẹwàá pé àwọn fẹ́ lọ tọ̀. Àwọn fẹ́ lọ tọ̀. Wípé ibi tó dẹ̀ ti ń lọ tọ̀. Wípé ibi tó jẹ́ long hallway ni. Bí a ṣe gbọ́ wọ́n ní Lekki mansion. Wọ́n ní tẹ́ bá kọ́kọ́ kan gate kan ẹ máa dúró. Security officer wà ńbẹ̀. Wọ́n ní ẹ wá máa rìn ìrìn yẹn. Ó fẹ́ tó bóyá bí 2 minutes kẹ́ tó wá dé ibi tí mansion wà. Ẹ tún máa rí gate mi. Wọ́n ní bí wọ́n ṣe gbé ibẹ̀ kalẹ̀ nìyẹn. Wọ́n ní it's a very beautiful place. Pé kábíyèsí ná owó síbẹ̀. Wọ́n ní ìgbà tí security officer yẹn ń sọ̀rọ̀ allegedly ó bá ṣe gbọ́ ni o. Ẹ mọ̀ pé mi ìbá kábíyèsí gbénú palace. Wọ́n ní security officer yẹn ní ìgbà tí wọ́n dúró sí ibi tí òun wà, ibi tán ti lọ ń tọ̀ inú ọ̀nà hallway yẹn ni. Wípé àsìkò yẹn ni wọ́n máa rí nǹkan burúkú tó ń rí yìí. Àsìkò yẹn ni wọ́n máa rí mọ́lẹ̀. Ẹ mọ̀ pé kábíyèsí rán àwọn èèyàn wípé kí wọ́n lọ sí ibẹ̀, àwọn ọkùnrin nínú palace àti àwọn prince bí àwọn tó máa ń ṣe ètùtù. Wípé kí wọ́n lọ wú ìkòkò yìí jáde. Wọ́n dẹ̀ ti rí níbi tán rí mọ́. Ẹ̀yin èèyàn ilé nǹkan tí ò yé mi ò ní pé kí ló dé tí àwọn èèyàn burúkú yìí tí wọ́n ń lépa ẹ̀mí Queen Naomi. Wọ́n ní àtìgbà tí wọ́n ti rí ìkòkò yìí mọ́ Lekki mansion ni wọ́n ti dá confusion sílẹ̀ tí Queen Naomi ò ní fẹ́ dúró síbẹ̀. Ẹ mọ̀ pé nínú gist kan tá a ṣe Queen Naomi sọ fún kábíyèsí pé tó bá fẹ́ gba royal mansion kó gbà. Wípé òun ò kíá. Wípé nǹkan tó ń kíá ni pé òun wà after láti rí ọkọ òun. Tí wọ́n fi ní màmá wa Funke Felix àti Dr. Elizabeth ní kí ló dé tó jẹ́ pé every time ni Queen Naomi màmá sọ pé òun fẹ́ kúrò ní ibì kan. Òun fẹ́ kúrò ní ibì kan pé ṣé òun ló ní ilé ni ṣe bí Tadé ní káwò ní kábíyèsí fún.
Wípé kí ló dé tí Queen Naomi máa ń ṣe báyẹn pé number one ìyàwó kábíyèsí ni ẹ́, ò kì í ṣàlè kábíyèsí. Tí kábíyèsí bá fún ẹ ní ẹni tí wọ́n fún ẹ nítorí tàdé ni káwò ni. Wípé kí Queen Naomi má máa ṣe báyẹn mọ́. Ìgbà yẹn ni màmá wa náà wá dá sí màmá wa Fúnkẹ́ Felix pé kí Queen Naomi má try láti fi Lekki Mansion sílẹ̀ o. Pé ọmọ wọn ló ní Lekki Mansion. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí security yìí sọ ò wípé òun ò mọ nǹkan kan nípa kòkò tí wọ́n rì mọ́ Lekki Mansion o. Wípé ẹ̀yìn ni wọ́n ti rí kòkò yẹn mọ́lẹ̀. Èmi mọ̀ pé tí wọ́n bá wo àwọn kámẹ́rà yìí, wọ́n á wo ẹni tó ṣiṣẹ́ ibi yìí. Ẹni yẹn á dẹ̀ jẹ́wọ́, wọ́n á fa ẹni yẹn. Kán bẹ̀rẹ̀ sí wo kámẹ́rà. Àmì kan wo gbogbo kámẹ́rà ìgbà tí wọ́n wọlé, ìgbà tí wọ́n jáde, gbogbo ìgbà tó lọ tọ̀ yẹn, kán trace wọn pẹ̀lú kámẹ́rà. Àṣírí wọn á tú. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń comment, tẹ́ ń like. Ọlọ́run alágbára á bá mi gbé ọwọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin Mùsùlùmí wa tẹ́ ń gbàdúrà, Ọlọ́run á gbọ́ o. Gbogbo ìgbà tẹ́ wà nínú àwẹ̀, gbogbo àníyàn yín á jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á gbàdúrà wa o. Please share this video, like and subscribe. God bless you all.